ìtẹ̀síwájú ṣáni ti tàwa ọlọ́run ló dé wà láyé ní ṣe bóun lóhun tó ṣológun ló wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. tó bá yẹ pé àárọ̀ ni a wà ní gbogbo àyíká yìí tẹ́ ẹ ti ń wò mí lénìí mo kí wa pé ẹ káàárọ̀. tó bá jẹ́ pé alẹ́ la wà, tó bá yẹ pọ̀sán la wà, mo kí wa káàsán, mo kí wa káalẹ́. ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi etí náà ní di. lágbára ọlọ́run ọba tó dá mi tó sì dá ẹ̀yin náà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí ewé ń jẹ́. ẹ rí ní òní kó tó di pa tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ tí à ń bá bọ̀. mo ń gba gbogbo àwa tí a bá jẹ́ new subscriber, tá a jẹ́ newcomer láti subscribe sí orí channel yìí kí lèyí kó lè máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan tí a sì máa sọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa ti ń bá àwọn ètò kan bọ̀ lọ́lọ́kan òjọ̀kan. a ń sọ̀rọ̀ nípa ìràwọ̀, a ń sọ̀rọ̀ nípa ìlera. ní àti bíi last week ń sìn nǹkan tí à ń treat lọ́wọ́ náà ni kí ni nǹkan tí àwọn ìran kọ̀ọ̀kan lè máa lò. lóòótọ́ a lè má lè máa sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan oríṣiríṣi tí wọ́n lè máa lò, àmọ́ ìwọ̀nba tí a bá sọ ń bẹ̀ ẹ jẹ́ ká dì í mọ́wọ́, èyí tí a bá lè ṣe ń bẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. àkọ́kọ́ àwọn kan ń béèrè àwọn question kan ní ọwọ́ mi. ṣé rí àwọn question kan wà tó yẹ pé kí ṣe pé èèyàn ò ní lè dáhùn, àmọ́ èèyàn ò ní fẹ́ dáhùn yẹn. mo sọ̀rọ̀ nípa ìsọ̀yè kan rí bóyá bíi 2 weeks ago pé ká lo ẹyẹlé orí ẹsẹ̀ ká gé ká yanjú ẹ̀ dáadáa. tí wọ́n bá ní ká yanjú nǹkan ṣe bá tù yẹ ìdànù á kó fún ìdànù á dẹ̀ ṣe nọ́mà gẹ́gẹ́ bá wọn ṣe ń pa adìẹ. bẹ́ẹ̀ lẹ́nìkan ń béèrè question lọ́wọ́ mi lórí ìsọ̀yè náà. ó ní ṣé kò ń gé tìyẹ́tìyẹ́ ni kó o ṣe láṣejẹ? ẹ dákun, ṣé èèyàn á máa jẹ adìẹ pẹ̀lú yẹ? nígbà tá a ní kíní àṣejẹ ni ẹyẹlé ẹ pa ẹ gé orí ẹ gé ẹsẹ̀ kúrò ẹ dẹ̀ yanjú ẹ̀. sẹ́mi ni máa sọ pé ẹ gbé ẹyẹlé o, ẹ bọ omi gbóná ẹ gbé sínú ẹ tún gbó yẹ kúrò, ẹ yọ ẹla inú ẹ kó fún ẹ kúrò, ẹ wá fi ra ná ẹ fi ṣe kíní. ṣe rí pé kò make sense. ẹ yanjú ẹ̀ ìgbà tó ti jẹ́ pé nǹkan ìjíjẹ ni ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa satisfy. ìgbà téèyàn wá ń bèèrè lọ́wọ́ mi pé ṣé kẹ́ ẹ gé tìyẹ́tìyẹ́ kẹ́ ẹ jẹ́ tìyẹ́tìyẹ́, imagine that. dọ́wọ́n nígbà tí mo rí pé question yẹn look so máa mú kan nǹkan tí mo kàn fi reply ni pé ó better kó wo àdúgbò yín bóyá fà wà ń bẹ̀ tàbí àgbà Yorùbá kan kó bí wọ́n lè rí pé wọ́n ní kó ṣe nǹkan báyìí ẹ̀ là ń lóye. mi ò gbétò ìkalẹ̀ nítorí pé bóyá mo fi ń pè kẹ́ wá ṣe nǹkan. mi ò gbétò ìkalẹ̀ pé bóyá mo pè é mò ń polówó ọjà. tí n bá fẹ́ polówó ọjà máa polówó ọjà. àmọ́ àwọn nǹkan kan wà tó yẹ pé ìgbà tí mo wà ní ìlú kan mo pàdé máa nǹkan India ni lórí íńtánẹ́ẹ̀tì. máa yìí ó ní wẹ́bsáìtì kan gbà náà. Asiri tíra lóríṣiríṣi ni máa ló máa ń fi sí orí íńtánẹ́ẹ̀tì gbà náà. owó náà fi ń rẹ́gísítà o. ìgbà tí mo ń sọ yìí that was 2009 $100 ni mo fi rẹ́gísítà tí mo fi wọnú sáìtì náà tẹ́mi náà fi rẹ́gísítà. kí ni mo wá fẹ́ fàyọ ń bẹ̀ ni pé mo ń fọ́lọ̀ máa yìí gbogbo àwọn nǹkan tó ń ṣàlàyé tó ń sọ fún wa. ó ní you can do it yourself. á ṣàlàyé bẹ́ẹ̀ sì máa ṣe. mo gain a lot lọ́dọ̀ máa gan. àmọ́ recently mo discover pé site yẹn ò function mọ́.
bóyá ẹni tó ní bóyá kò lò mọ́ tàbí kọ́lọ́n foríjì wọn àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀. So ẹ̀yin náà máa wò kí irú máa yẹn sì kó wá sọ pé ní òkè ò ẹgbà eléyìí kẹ hàn o ẹ hàn nígbà 330 ẹ máa fi fọ orí yín tàbí kẹ pò mọ́sẹ̀ kẹ máa fi wẹ̀ tàbí ẹgbà ọ̀ ẹ fi ṣe ẹran kẹ fi ṣe ẹran jẹ o kí máa wá béèrè lọ́wọ́ ẹ̀ pé lẹ́yìn ìgbà tó ti ṣàlàyé ọ̀rọ̀ kí wọ́n tó wá béèrè the same question ṣe àwọn ìpinnu máa look somehow ó ní ọ̀rọ̀ question táwọn ẹlòmíín béèrè lọ́wọ́ mi. So ní òní gẹ́gẹ́ bí a ṣe ń bá bọ̀ láti jọ yìí a ti sọ̀rọ̀ nípa nǹkan tí àwọn ìràwọ̀ atẹ́gùn lè lò a tún sọ̀rọ̀ nípa nǹkan tí ìràwọ̀ iná tí wọ́n lè lò. Ní òní a fẹ́ mú ẹnu bà èròjà tó dáa jù fún àwọn tó bá ti ń jẹ́ ìràwọ̀ omi. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ẹ́ rí i pé mo ṣàlàyé ọ̀rọ̀ kan rí recently pé atọkùnrin o àtobìnrin tó bá jẹ́ ọmọ omi tàbí lábẹ́ àwọn ìràwọ̀ kan tí ó jẹ́ omi. Omi ilé alákọ̀ọ́kọ́ ni o, ilé ẹlẹ́ẹ̀kejì ni o, ilé ẹlẹ́ẹ̀kẹta ni omi lomi ń jẹ́. Tẹ bá dódò òkun sìn omi lẹ́ẹ̀ pé, tẹ bá dódò ògùn omi lẹ́ẹ̀ pé, tẹ bá dé ẹnu tap tẹ bá fẹ́ fo bomi omi náà lẹ́ẹ̀ pé, kódà omi tí wọ́n káàmpù sínú glass tí wọ́n fi ṣe decoration omi náà lẹ́ẹ̀ pé. Àmọ́ omi yàtọ̀ sómi. Ṣé rí àwọn omi kan wà tó jẹ́ pé pàápàá jùlọ omi ilé ẹlẹ́ẹ̀kẹta a máa ń ṣe àwọn kìlọ̀ kan fún wọn pé kán máa jẹ́ kí sàrà wọn pọ̀ dáadáa nítorí pé omi wọn ó dàbí omi adárógún ni tí kò ráyè sàn. Ṣé ẹ understand? Àwọn tó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ sàrà dáadáa omi wọn náà wúlò, omi wọn á wúlò. Ẹ wá rí mo tún máa ń sọ ọ̀rọ̀ kan nípa ọ̀rọ̀ àwọn ọmọ omi pàápàá jùlọ obìnrin wọn. Mo ti sọ rí pé obìnrin wọn tá bá kó 100 wọn jọ 95% wọ́n máa ń jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ tó dẹ̀ hàn sáwọn náà dáadáa. Wọ́n máa ń jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ tó hàn sí wọn dáadáa. Ṣé rí èyí tí kò jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ nu wọn kò wọ́pọ̀. Olófin fa obìnrin wọn tó jẹ́ pé ńgbà míì adé orí pé wọ́n ní adé orí wọ́n gbélé ọkọ kan wọ́n máa hard díẹ̀ torí pé adé tí Ọlọ́run gbélé wọn lórí adé tí ó wà lórí àwọn ìràwọ̀ tí à ń sọ̀rọ̀ nípa wọn yìí tí wọ́n bá pàdé ọkùnrin tí adé torí wọn bá ju títọkùnrin míì lọ wọn ò ní fẹ́ gbà fún ọkùnrin náà. Ṣé rí 75% wọ́n fẹ́ràn láti máa dágbé. Tẹ́ bá wo most of àwọn single mother ní òní most of àwọn single mother àwọn ìràwọ̀ omi ló máa ń pọ̀ jù bẹ́ẹ̀. Ẹlòmíì lè ti bímọ 3 ẹlòmíì lè ti bímọ 4 kí tún wọn àtọkọ ẹ̀kọ́ ní misunderstanding kí wọ́n lọ. Ṣé wá rí ọkùnrin wọ́n jẹ́ àwọn èèyàn kan tó jẹ́ pé àwọn náà máa ń fẹ́ràn sí wọn ṣíṣe. Wọ́n fẹ́ràn obìnrin eléyìí sì máa ń kó bá wọn kì í so níyàwó kan o nature wọn ni. Àwọn tí èèyàn bá ti mọ irú ọmọ téèyàn bí èèyàn ti máa fi àwọn nǹkan kọ́. Tẹ́ bá dẹ̀ tún wá kíyèsí ọmọkùnrin wọn gbà míì ẹ lè rómi tó yẹ pé kódà ẹ rò pé bóyá máa lè ká Ọlọ́run kan níbi tí wọ́n máa ń fàìn dé. Àmọ́ síbẹ̀síbẹ̀ orí obìnrin gbà míì wọn kì í ní. Ẹlòmíì tó yẹ pé bóyá kò wọ́ tí wọn gan tí wọ́n bá toast ẹ̀ àwọn yẹn wọ́n lè sọ kódà àwọn obìnrin lè confess pé o look hands àmọ́ a lè fẹ́ra. Mo sì mú tó máa ń sọ àwọn ìkìlọ̀ wọn gẹ́gẹ́ bí nǹkan tó lè mọ fa ogun promise and faith nínú ayé wọn. Òun náà ni ká mọ́ jẹjà àrọ̀. Ẹ fẹ́ lọ sí ìwé odò ó sì mú nǹkan kan dání fólódò. Ẹ sùn ẹ paná sùn kẹ mọ sùn ní òkùnkùn tàbí kẹ mọ da aṣọ mi yàtọ̀ sí aṣọ funfun bora. Gbogbo eléyìí máa ń fa ìfàsẹ́yìn nínú ayé wọn ni. Ó ní ó fi ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gbà mí wọ́n máa ní promise and faith gan. Promise and faith wọ́n máa ní gan. Ẹ rí lẹ́ẹ̀kan sí mo tún ṣàlàyé nípa pé ewé àtegbò kì í sábà jẹ́ fún wọn. Ogun ìdílé wọ́n sábà máa ń gbé sórí jù. Pàápàá jùlọ ogun ìdílé bàbá wọ́n sábà máa ń gbé sórí. Tí a bá sọ pé ewé àtegbò kì í jẹ́ fún àwọn ìràwọ̀ yìí kì í ṣe pé wọ́n lè lo ewé àtegbò kó jẹ́. Àmọ́ kí ni àwọn nǹkan
tó yẹ kí wọ́n máa lò nínú ewé àtegbò àti pé kí ni ó yẹ kí wọ́n máa avoid láti máa lò nínú ewé àtegbò. Ìgbà míì àwọn ìràwọ̀ yìí máa ń sọ olóògùn èèyàn dèké ni, wọ́n máa ń sọ olóògùn èèyàn, wọ́n máa ń sọ di èké, tó jẹ́ pé ẹlòmíì lè wà tó jẹ́ pé iṣẹ́ tó fẹ́ ṣe fún wọn dá lójú gidi ni, iṣẹ́ ìdájú ẹ má wọrí, iṣẹ́ ìdáhùn lójú, òun á ṣe fún yín, nígbà tó bá ṣe pàbó ní ọjà sí. Ṣé rí àwọn nǹkan tó máa ń fa irú àwọn nǹkan yìí náà ni pé àdọ́gba láyé, olúkálùkù ní ètò tí Ọlọ́run ti gbélé olúkálùkù lọ́wọ́. Akàndélé ayé là á ṣèwádìí ara wa nítorí pé eléyìí ṣe oògùn àwúre ó ṣiṣẹ́ fún un, ẹ jẹ́ kó náà lọ torí ìbò, tó bá torí ìbò lè tẹ́. Irawo Omi kí ni nǹkan tí wọ́n lè máa lò tí ó sì mọ bá wọn lára mu dáadáa. Òun náà ni pé tí Irawo Omi tó bá jẹ́ ẹnìkan tó máa ń sábà ń lo àwọn nǹkan bí omi, bóyá ń sìn wọ́n ní kó ṣiṣẹ́ kan sìn olómi àgbọn, olómi ìgbín, olómi òkun, olómi ọ̀sà, olo iyẹ̀pẹ̀ òkun, olo iyẹ̀pẹ̀ ọ̀sà, tàbí bí ní ìsìn kan sọ pé ní kó ṣàṣejẹ kó lọ àwọn tó máa lọ fi ẹja àrọ̀ ṣàṣejẹ, ṣàpè nígbà pé òun kò bá ara ẹni. Kí wá ṣe pé nǹkan jíjó náà ò bá yín lára mu, àmọ́ lójú nǹkan jíjó tẹ́ lè máa lò tó lè bá yín lára mu, olójú nǹkan jíjó tẹ́ lè máa lò tó lè bá yín lára mu. Ẹ wá jẹ́ kí n fún yín ní àṣírí kan tí ìran Irawo Omi tán lè lò, bóyá ọkùnrin wọn ni tàbí obìnrin wọn ni. Tó bá jẹ́ pé ìwọ tí òun wá àánú lọ́dọ̀ àwọn èèyàn, káwọn èèyàn ṣàánú ẹ̀ dáadáa. Àkọ́kọ́ nǹkan oríṣi méjì mo fẹ́ fún ìràwọ̀ yìí. Nǹkan àkọ́kọ́ òun náà ni ìpara, nǹkan èkejì òun náà ni ọṣẹ tí wọ́n lè lò. Gbogbo wa la mọ ewé ewúro, ewé ewúro òòjọ́ la máa já, ẹ jẹ́ ká já ewé ewúro òòjọ́ ká já. Àṣírí leléyìí kì í ṣoògùn, àṣírí sì ni bàbá ògùn. Ewé ewúro òòjọ́ ńgbà tá a bá ti já tán, ẹ jẹ́ kó pọ̀ díẹ̀, kó má pọ̀ lápọ̀jù náà. Ẹ jẹ́ ká wá àgbọn tó bá lómi inú ọ̀kan péré, ẹ jẹ́ ká fọ́ àgbọn yìí, ká wá fi gbo ewé ewúro yìí dáadáa. Ẹ jẹ́ ká fi asẹ́ ká fi ṣe ká rí pó neat dáadáa. Ṣàti síbẹ̀. Tó bá jẹ́ pé ńlànà ti mùsùlùmí ni, ńlànà ti mùsùlùmí, ẹ jẹ́ ká sọ fún bóyá àwọn àfáà tàbí tá a bá lè ṣe fúnra wa, ẹ jẹ́ ká han àyà kan nínú àyà suratu Yasin. Nínú suratu Yasin, ó bẹ̀rẹ̀ láti inna ashabul jannati al-yawma fi shughulin fakihun ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Inna ashabul jannati al-yawma fi shughulin fakihun hum azwajun fi tilali ala al-ara'iki muttaqi'un lahum fiha fakihatun wa lahum ma yad'un salamun qawlan min rabbir rahim. Nǹkan tí a máa hàn nìyẹn. Tó bá wù wá a lè hàn méje, tó bá wù wá a lè hàn kójú bẹ́ẹ̀ lọ kó pọ̀ kó má ló ń kà. Ẹ jẹ́ ká hàn kó pọ̀ dáadáa. Láti ibi tí mo ti gbé náà láti débi salamun qawlan min rabbir rahim, ibi là hàn dé. Ẹ wá jẹ́ ká fi omi àgbọn tá a ti fi gbé ewúro, ẹ jẹ́ ká fi fọ ọ̀ǹtù yìí ká fọ̀. Tó bá jẹ́ pé nílànà ti Christian òun la fẹ́ ṣe, àmọ́ kò sí bá a ṣe fẹ́ ṣe náà tí kò ní lọ pẹ̀lú pé à ń lo tàdáwà. A lè ra bóyá bíi white plate kan tàbí stainless. Lẹ́yìn tá a bá ti rà á, ẹ jẹ́ ká bóyá English la kọ ni o, bóyá Yorùbá la kọ ni o, gbogbo nǹkan tá a bá mọ̀ ní nǹkan àdúrà nú a mọ̀ kọ́. Ọlọ́run o, ṣàánú mi o, má dojú tì mí o, ẹni tí wàá rán tí yóò ṣe mí láàánú tètè bá mi gbé dìde. Bí gbogbo ọmọ aráyé tó bá ti ń rí mi
bẹ́ẹ̀ ni kán mọ́ dunnú sí mi kán mọ́ sì rí àléébù mi kankan nǹkan tí màá ṣe tí ó bí aráyé nú kán mọ́ rí gbogbo nǹkan tí a bá ń fẹ́ á kọ́ bóyá ní English ni bóyá ní Yorùbá ni omi là á fi wá fọ̀ tó yẹ pé nílànà tá a bá mọ kéwú tó bá yẹ pé nílànà ti kéwú ni èyí tá a kọ́ ni mo ti sọ yẹn nílànà ti bóyá ti Christian tàbí ẹlòmíì á kọ́ ní Yorùbá tàdá táwọn mùsùlùmí táwọn fi hàn táwọn afáwọn fi hàn kínní mo là á lò ó tàbí ká ara savranu wọ́n ń pè ní saffron SAFRON a lè rí ní àwọn Islamic spiritual shop ní àwọn tí àwọn Christian kan tó ń ta kínní yẹn tá a bá kàn ti bu díẹ̀ ó máa ń pọ́n rẹ́súrẹ́sú bí ẹ̀jẹ̀ báyìí a lè bu sínú omi ká fi kọ nǹkan tá a fẹ́ kọ yẹn tá a bá ti wá fi kọ tán ẹ jẹ́ ká wá mú omi tí a fi gbo omi àgbọn yẹn ká wá fi fọ̀ ká fọ̀ ẹ wá jẹ́ ká lọ ra lọ́fíńdà 777 or divine power ẹ jẹ́ ká ra lẹ́yìn ìgbà náà tá a bá ti wá rọ omi àgbọn yẹn sínú ké ńlá kan ẹ jẹ́ ká tú lọ́fíńdà yẹn ká tú sínú ẹ̀ ká máa ṣèkì ẹ jẹ́ ká máa fi pa ojú àti ọwọ́ tàbí ká máa fi pa gbọ́dọ̀ láti òkè nílẹ̀ ìyẹn ni ìpara ẹ̀ tá a máa lò ẹ wá rí ọṣẹ tó dáa tí ó yẹ kí àwọn ọmọ mi kan máa lò òun náà ni ẹ jẹ́ ká wá ewé ewúro tó jẹ́ tòòjọ́ tútù ewé míesú tó jẹ́ tòòjọ́ tútù ewé míesú ewé oríjìn tó jẹ́ tòòjọ́ tútù èpo ọ̀bọ̀ díẹ̀ ata àjọsí díẹ̀ ẹ wá jẹ́ ká gún àwọn nǹkan ìpapọ̀ kó kúnná dáadáa tá bá ti wá gún papọ̀ tó kúnná ẹ wá jẹ́ ká wá omi àgbọn ẹ jẹ́ ká fọ̀ sí ká fi pò ẹ̀yìn ìgbà náà ẹ jẹ́ ká tún wá ẹyin adìẹ òróró 3 ẹ jẹ́ ká tún fọ̀ sí ká tún fi pò ẹ jẹ́ kó sínú òkè lẹ́yìn tá bá ti kó iṣẹ́ sínú òkè ẹ máa gbọ́ mi o tá bá ti kó iṣẹ́ sínú òkè ẹ jẹ́ ká dé pa a gbọ́dọ̀ sí wò mọ́ títí ọjọ́ 9 a gbọ́dọ̀ sí iṣẹ́ ìwò mọ́ títí ọjọ́ 9 lẹ́yìn ọjọ́ 9 ẹ jẹ́ ká sí ká máa fi wẹ̀ ó dára fún àwọn ọmọ tó bá jẹ́ ìràwọ̀ omi tó sì bá wọn lára mu gidi ṣé gbogbo nǹkan tí mo dákọ̀ yìí kò ná wa lówó kò ná wa ní 1000 ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò tá a bá gbìyànjú ẹ̀ wò èpè ní àdúrà ni ẹ mọ̀ fi ránṣẹ́ sí mi tí mo fún yín ní iṣẹ́ yìí tó ọ̀rọ̀ mi kò wá jù báyìí lọ lórí ìràwọ̀ ohun tí ìràwọ̀ omi lè lò tó sì lè bá wọn lára mu tó bá di ìgbà míì a máa sọ̀rọ̀ nípa èyí tí ìràwọ̀ ìyẹ̀pẹ̀ náà lè lò tó lè bá wọn lára mu dó ìràwọ̀ ìyẹ̀pẹ̀ wọ́n jẹ́ ìràwọ̀ kan tó jẹ́ pé kò sí nǹkan tí wọ́n lè lò nítorí pé gbogbo nǹkan tá à ń ṣe ilé ayé orí ìyẹ̀pẹ̀ náà láti ń ṣe àwọn gbogbo nǹkan ló létò lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé orúkọ mi náà ni Dr. Mutiu Látìbóyè tí ayé mọ̀ sí ewé ń jẹ́ ẹ má gbàgbé láti subscribe sí orí channel wa kílẹ̀ kó tó máa fún yín ní àǹfààní láti mọ àwọn nǹkan míì tí a fẹ́ ṣe sí iwájú lẹ́ẹ̀kan sí a ní àwọn ìwé lóríṣiríṣi tàǹtà ìwé àṣírí ìwé àti egbò a ní láti volume 1 dé volume 21 tí ó wà ní títà fún àwọn tá a bá ní di PDF ebook a lè download ẹ lórí website wa www.ewenje.com tàbí kẹ́ pè wá direct after tẹ́ bá ti sanwó tán a máa send gbogbo copy PDF yìí a máa send ẹ̀ sí volume 1 volume 2 volume 3 volume kálukú ló ní different prices tí à ń tà àmọ́ tó wáyé pé gbogbo ẹ̀ la need at once oníbàṣẹ máa fún yín ní discount ní orí ẹ̀ so ọ̀rọ̀ mi kò jù báyìí lọ ní òní tó bá tún wá dìgbà míì pẹ̀lú àṣẹ Ọlọ́run a tún máa mú àwọn ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sí orí channel wa kílẹ̀ kó tó máa fún yín ní àǹfààní láti mọ àwọn nǹkan míì tí a fẹ́ sọ síwájú ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lénìí ó dàbọ̀.